Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá la bí mi, ìwọ̀ oòrùn Nàìjíríà kò lè fọwọ́ sọ̀yà o. Yorùbá ló láṣà o, ẹ jẹ́ ká jọ gbé lárugẹ, ọmọlúwàbí ni wá, kò lè fọwọ́ sọ̀yà o. Greetings to all our customers from Solution and Peace Properties in conjunction with Akview Investment Limited. We have juicy offers for you this season on all our estates and properties. At Bluestone Treasure Estate, you can get a classic 3-bedroom bungalow for 16 million naira with an initial deposit of 2.5 million naira. Executive 3-bedroom bungalow on the full plot at 18.5 million naira. At Treasure Island Estate, Mowe of Father Phase 1, you get a 3-bedroom bungalow at 10.5 million naira with an initial deposit of 1.5 million naira. Kakas is at 9.5 million naira. 2-bedroom bungalow goes for 7 million naira with an initial deposit of 500,000 naira, while Kakas is at 6 million naira. 4-bedroom duplex finished with BQ attached is at 27.5 million naira, while the Kakas is at 25 million naira with an initial deposit of 5 million naira. The Lord's Treasure Estate, Mowo Kekere, Ikorodu Town, offers 3-bedroom bungalow at 16 million naira per unit with an initial deposit of 5 million naira, while you can spread the balance for 12 months. You can also have physical location and possession at 10 million naira. Outright payment attracts 5% discount. Did you know we have properties for you at Ikola Command for 10,000 naira per square meter, or better put, 6 million naira per plot? We also have 2-bedroom bungalows at Mowe of Father for 7 million naira per unit. Plot of land in Ebejuleki goes for 2 million naira per plot, while Songotedo goes for 80 million naira per plot. Here is the good news. You can still pay 850,000 naira for Mowe of Father Treasure Island Estate Phase 2. Buy 5 plots of land outrightly and get 1 plot for free, or you buy 2.5 plots outrightly and get half plot for free. Please note that all our prices exclude survey, legal documentation and development fee. You can visit our office at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos State, or our Aja office at Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Aja, Lagos State. For inquiries, please call Olushola on 0803 940 6444 or 0908 515 1587. TB Akorede and Sons Nigeria Limited, Electronics and Engineering Company, ojúlówó alágbàtà LG, Thermocool, Skyfroze, Skyrock, Hisense àti bẹ́ẹ̀ lọ fún gbogbo electronics tẹ́ ẹ bá ń fẹ́ pátákó, TV, DVD, air condition, home theatre, fridge, freezer, fan, generator, GoTV, StarTimes, cooker, home and office equipment. TB Akorede and Sons Nigeria Limited, ilé iṣẹ́ tó mọ ojúlẹ̀jà solar system, solar installation sínú ilé, bójẹ́ street solar, bódẹ̀ ṣe company solar. Bákan náà ní CCTV installation sínú ilé àgbélé iṣẹ́ yín. Iṣẹ́ wọn ni system networking, wáyàrin ilé àti ilé iṣẹ́, air conditioner installation, gate remote control installation, burglary alarm installation àti bẹ́ẹ̀ lọ. Kókó ìdènà ilé ò tó gbọdọ̀ kó mọ̀. Àti solar system installation pẹ̀lú wáyàrin. TB Akorede and Sons Nigeria Limited ní ẹ máa lọ tààràtà. Iye tẹ́ ẹ máa ra electronics nìbàdàn àti kó lẹ máa bá lọ́dọ̀ wọn. TB Akorede and Sons Electronic Plaza ńlọ́balẹ̀ rẹ̀gẹ̀jì sí Red House ní dojúkọ high school. Ìwó olódù ọba ọmọ atẹnigbọ́lá ọmọ atẹnigbọ́rẹ́. Ẹ̀ka iléeṣẹ́ wọn ló wà ní ìyànà Ìdòwú Adéka Ìwó. Kò síbi tí wọn ò ti lè bá àyàn ṣiṣẹ́ jákèjádò Nàìjíríà. Hello TB Akorede and Sons. A fẹ́ ra electronics, solar, a sì fẹ́ ṣe installation. 0814-818-3491 0814-818-3491. TB Akorede and Sons Electronic Plaza, home of electronics. Ilé wa ká lè gbádùn Yorùbá o, ilé tíyá ọmọ Yorùbá járelé, èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Ẹ járelé wa ká lè gbádùn Yorùbá o, ilé tíyá ọmọ Yorùbá járelé, èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Kò sóhun tó dàbí òmìnira ó mà sún mi. Pẹ̀ràn Yorùbá ń sùn ju ogún mọ̀dé o. Yorùbá nation ní Canaan tiwa ẹ jẹ́ àrèlé o. Ẹ jẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o.
papọ̀ ìfẹ́ dojú ọ̀tá lọ. bọ́ká bá ń lọ 37 ń dáná ta ló máa dúró. ẹ jẹ́ ká múra wa lọ́mọ ìyá ìyẹn dòdò yín. ẹ jẹ́ àrẹ̀lẹ̀ wa káre gbádùn Yorùbá o. ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrẹ̀lẹ̀. èyí tá a ṣe lóko ẹrú tó ilé tíyá o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti dùn. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Mo kí gbogbo Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi. Ilé ọ̀dà ọ̀dẹ̀ òdòbé. Akó àrùn mọ́ra iṣẹ́ òkèjìpá. Láti ìgbà tá a ti gbòmìnira. Yọ yàtọ̀ là ń wé lójoojúmọ́. Kàkà kó tù kọ́dẹ̀ kọ́bà. Líle ní fojoojúmọ́ lé sí bí ewé akíkan. Kàkà kó san ìnájà. Pípa lórí igun tó pa. Ọkọ wa rokoroko kò réré oko jẹ. Tòdò tẹ̀rùn làdá yẹ̀ràn títí kò jèrè ọ̀nà. Odò jagun iyán títí kò jèrè iyán. Ìsàsùn jagun ọbẹ̀ títí kò jèrè ọbẹ̀. Orin jagun adé títí kò rérè ọba jẹ. Àjẹ́ pé bàbá bẹ́ẹ̀gùn lé bàbá ẹni tí ò gbéni. Káfí ilẹ̀ wo sàmì ìbọn lókù. Eégún tó jó fógún ọdún tí ò rówó mú wálé tí ò sì tún lérò lẹ́yìn. Ó tọ́ka parú eégún bẹ́ẹ̀ tí gbẹ́kẹ̀lé ní lárugẹ. Àbí ọ̀ràkátà ọ̀sánwó orò rẹ̀ láwìn. Ó tún ń béèrè ìbílẹ̀ oró ànágbówó àbí ọgbà. Wọ́n ṣègbè gbèsè fún ọ ní. Ìdí nìyí tá a fi ló tó gẹ́. Alùbàtà kì í dárin. Ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta ilé ìjìnlọ̀ rẹ̀ gbà. Bí a fún sòrò yìí ọmọ aṣáwúlókù. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tébù. Àràjù kálókù. Ẹlẹ́dẹ̀ àtọmọ ẹ̀ wọ́n ti tẹ́rẹ́ ṣe. Bá àbẹ́yà míì ṣe. Kùgbẹ́ amọ̀lẹ̀ dá dúró. Èrè wo ló wà nínú oko aṣálẹ̀? Tágbẹ̀ ìwà nkanra mọ́ tẹ́lẹ̀ gan. Àní ẹ jẹ́ kó ní kálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀ o. Kó lè mọ iye èrè tí ó jẹ́ lọ́tọ̀. Ìran ìtẹ̀síwájú ní ìran Yorùbá. Ìran tó lédè tó rẹwà. Ìran tó lásà tó yáàyè. Ìran tí bọ̀wọ̀ fágbà. Ìran tó ní ìmọ́tótó. Ẹ̀yà tó ní ètò ìṣèlú tiẹ̀. Èèbó tó gòkè wá. Kí wá ní dá wá dúró. Káàfin lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan jàre. Ilẹ̀ ọlọ́rà ń bẹ fún wa. Káàfin lè sọ̀gbìn. Káàfin lè dáko. Ṣé bí sí àgbẹ̀ la mà wọ́n baba ńlá wa sí. Kí lọ wá dé tó fi di dandan. Ká dúró dà wọ́n ará òkè ọya kó tó dé pa jẹun. Báàrí wọn àjáta. Báàrí wọn àjàlùbọ́sà. Tòmátò tiwọn là ń dúró dè. Èrè àti ilẹ̀ wọn. Òun náà níyọ wá kò nínú ebi. Bí wọn ò gbésù wá àjẹsù. Bí wọn ò kó màlúù wá àjẹran. Bí wọn ò kó ràgó wá àjògúnfe. Bí wọn ò kágbò wá àṣetúnú àwẹ̀ àṣeléyá. Bẹ́ẹ̀ la àsìkò mọ ọmọ. Àwa tá a jẹ́ fúnni tẹ́lẹ̀. Àwa ń wojú kó tó di pa jẹun. Síbi Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní. Kàkà kíkìnì wọ́n ṣàkàpò ẹkùn. Oníkálukú yàsọdẹ tiẹ̀ lọ́tọ̀. Ọlọ́run ọba fún alóhùn àlùmọ́nì. Ohun àmúsọ̀rọ̀ bíi góòlù, bíi epo rọ̀bì, bíi kòkó, bíi obì, èédú, sìmẹ́ǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìran Yorùbá ń fẹ́ self-determination, federation of working, à ń fẹ́ confederation. Catalonia ò ní ju provinces mẹ́rin lọ. Barcelona, Girona, Lleida, Tarragona. Lára orílẹ̀-èdè Spain ni wọ́n wà. Bọ̀tì wọ́n ní self-autonomous government. Wọ́n pè é ní autonomous community. That is self-determination. Tíran Yorùbá ń kò bẹ́ fún lọ́jọ́ pípẹ́. Tá a sì nígbàgbọ́ pé yóò ṣeé ṣe. Láì fàjọ̀gbọ̀n láì dàlóró ní. Catalonia wọ́n ní fúláàgì tiwọn. Wọ́n ní coast of ẹkùn kékeré lórílẹ̀-èdè Spain. Barcelona ní capital wọn. Orúkọ president wọn ní Pere Aragonés. 24 senators ni wọ́n ní lórílẹ̀-èdè Spain. Out of 265 senators. GDP wọn àṣà 2017 ó jẹ́ $343 billion. Ìyẹn gross domestic product. Population wọn ó jẹ́ 7,727,029 people. Ìyẹn túmọ̀ sí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kì í ṣẹgbẹ́ wọn. Population Yorùbá nìkan is approximately of 50 million people. Atóbijù more than 50 countries lọ ní gbogbo àgbáyé. Atóbijù New Zealand lọ just 4,822,233 people. Poland 37,846,611 people. Belgium 11,589,628 people. Australia 25,486,999
499,884 people. Sweden àti Portugal they are just above 10 million people. Singapore, Denmark àti Finland díẹ̀díẹ̀ ni wọ́n fi ju 5 million people lọ. Orílẹ̀-èdè Malaysia wọ́n ní first university wọn lọ́dún 1964. Meanwhile Ada University of Ibadan kalẹ̀ lọ́dún 1948 ní Western Region. A ní first television station ní Africa síwájú South Korea. South Korea bẹ̀rẹ̀ television station wọn HLKZ TV tó jẹ́ first television station ní South Korea. Wọ́n bẹ̀rẹ̀ broadcasting ní October 1st 1961. Meanwhile ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ broadcasting tiẹ̀ ní October 31st 1959. ìyẹn Western Nigeria Government Broadcasting Corporation WNTV. Ọlọ́pàdé Òbísẹ̀san ní first chairman ni wọ́n gbà yẹn. Ọmọ bíbí Aké pẹ̀lú Òbísẹ̀san lẹ́ẹ̀bàdàn wọ́n sọ̀rọ̀ nípa Western Nigeria Television Network WNTN. Kí ló wá dé tàwa ń pò yìnrìn bí adágún odò èyí ti rí tọmọ aláṣọ ń wà kísà kí ló dé tọmọ ẹlẹ́ran jẹgun. Ọ̀kẹ́ ìmọ̀ye orílẹ̀-èdè ló ti kó lórílẹ̀-èdè tí wọ́n wà tẹ́lẹ̀ láti ní self-determination àti autonomy. Singapore ara orílẹ̀-èdè Malaysia ni wọ́n wà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n dá dúró. Pakistan ara India ló wà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n yapa. Ara Pakistan ni Bangladesh wà ńgbà kan rí. East Timor ara Indonesia ni wọ́n wà tẹ́lẹ̀. Sudan ti wà lára orílẹ̀-èdè Egypt rí. Eritrea ó ti wà lára Sudan nígbà kan rí. South Sudan ara Sudan ló wà tẹ́lẹ̀. Ṣebí lára Nàìjíríà ni Cameroon gan ti lọ. Ọ̀ràn ti ẹgbẹ́ òṣèlú àwọn Azikiwe NCNC ìyẹn National Council of Nigeria and the Cameroons. Namibia ó ti fìgbà kan wà lára South Africa rí. Gambia ti wà lára Senegambia rí. Ukraine ti fìgbà kan wà lára USSR. Bosnia, Croatia, Kosovo, Macedonia, Montenegro, Serbia àti Slovenia ṣebí lára Yugoslavia ni wọ́n ti wà rí ńgbà kan. Czech Republic àti Slovenia ṣebí wọ́n wà papọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Czechoslovakia kí wọ́n tó yapa. Turkey, Saudi Arabia, Iraq, Iran, Syria, Armenia, Jordan, Israel, Palestine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣebí lára Ottoman Empire ni wọ́n ti wà tẹ́lẹ̀ rí. Nígbà tí wọ́n yapa ní ìdàgbàsókè ń bá ìlú kọ̀ọ̀kan. And finally America tí gbogbo wa ń pariwo ṣebí lára British Empire ni wọ́n wà tẹ́lẹ̀. Yorùbá nation náà ò ní pẹ́ kó lára Nàìjíríà. Kọ́lẹ̀ kọ̀ọ̀kan orúkọ mi sí ìwọ tó jẹ́ yóò ti ní kọjá kejì rẹ̀ ó ṣí. Ro àròjinlẹ̀ nípa ọjọ́ ọ̀la rẹ̀. Àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò gbé wa mọ́ kò gbé wa tẹ́lẹ̀. Àwọn ẹ̀yà tí ọ̀kàwé wọ̀nyí wọ́n ń fà wá sẹ́yìn. Olè olójú kòkòrò ó sì làwọn olórí tá a ní. Kò sí olórí tàbí olóṣèlú tó fẹ́ràn wa. Ẹ̀yin ẹ wo ti palliative tí wọ́n kó pamọ́ o. Lásìkò tá a rí nǹkan kan jẹ àsìkò tí ebi mú wa káká. Lẹ́yìn ọ̀rẹ́yìn làwa ń rí palliative làwa ń kó bítíbitì oúnjẹ jáde. Owó tí wọ́n kọ́ ni wọ́n fi rà wọ́n o. Lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ ló kó o fún wọn. Ṣùgbọ́n ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n fi ebi pa wá kú mọ́lé. Ẹ̀yin ẹ tún wo ti bail out fund tí wọ́n ní kí wọ́n fi san sálárì fún àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ. Àwọn gómìnà sì tún pín láàrin ara wọn. Owó oṣù àwọn òṣìṣẹ́ ò jẹ́ sísan. Wọ́n ń rebi iṣẹ́ lójoojúmọ́. Wọn ò pa iṣẹ́ jẹ o. Wọ́n lọ́mọ níyàwó wọn lẹ́bí. Wọn ò rówó iléèwé ọmọ tí wọ́n san. Ọ̀pọ̀ ọmọ tí wọ́n lọ iléèwé ìjọba. Ọmọ àwọn olóṣèlú kàwé ní London l'Amẹ́ríkà. Ó nira fún wọn láti san 30,000 naira minimum wage. Ṣùgbọ́n kò nira fún wọn láti gbé owó WAEC sí 25,000 naira. Gbogbo ọ̀dọ́ ti wá di ọlọ́kadà tán o. Àlìmọ́jìrì ti gba gbogbo ilẹ̀ Yorùbá tán. Àwọn gan ló lé ilé tí ń fa tìta wọlé. Ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ Yorùbá ń sùn níwájú búkà. Wọ́n sùn lábẹ́ bíríìjì. Ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó máa rí lọ ni? Gómìnà ìpínlẹ̀ kankan ò fẹ́ràn wa. Ara wọn ni wọ́n fẹ́ràn. Àwọn pírẹ́sídẹ̀ǹtì tó ti rí kọjá wọn ò fẹ́ràn wa. Ara wọn ni wọ́n fẹ́ràn. Irrespective of their political parties. Ọ̀rẹ́ ìmùlẹ̀ ni wọ́n lọ́jọ́kọ́jọ́ o. On our expense níbi tí wọ́n bà orílẹ̀-èdè yìí jáde ìyẹn ògbón wọn. Àtàwọn senators àtàwọn house of rep members kò sí èyí tó fẹ́ràn èmi àti ẹ nínú wọn. Ṣé olè ní mẹ́sẹ̀ olè tọ̀ lórí àpáta? Èèyàn bí ìgbín ní
hègbé ẹni bí ahun ní rahun we gbogbo àwọn olè jíwójíwó gbogbo àwọn tí ń lù tí ọjọ́ ọ̀la wa wọ́n fẹ́ràn ara wọn èmi àti wọ́n tí wọ́n yàn jẹ là fẹ́ràn ara wa ìdùnnú àwọn tí ń rẹwà jẹ ni because wọn ò fẹ́ kínú wa ó konú ká má bàa béèrè ẹ̀tọ́ òkè o jẹ́ kémi àti ẹ̀ ó ronú jinlẹ̀ àbí wáyé tèmi àti ẹ̀ ò fẹ́ràn ara wa kí ló dé tá a lè pa ìtọ̀pọ̀ kó lè hó kí ló dé tá a lè fi ọwọ́ sowọ́pọ̀ kájọ báwọn ọ̀jẹ̀lú wọ̀nyí jà kì í ṣe físíkà ìjà ṣùgbọ́n tí wọ́n bá ti campaign délé wa ká pé kí wọ́n máa kórí burúkú wọn lọ because ọmọ ẹyẹ olóore tí ó sì yẹ dúkọ́ jẹun kó dàgbà tó sì padà fò lọ bí wọ́n bá fẹ́ ìbò ni wọ́n súnmọ́ wa bí wọ́n bá ti gbàbò tán wọn akọ pàkọ́ ó tún di ẹ̀yìn ọdún mẹ́rin ká tó rí wọn kí ló dé tá a lè fèsì wọn kí ló dé tá a lè bá wọn sọ̀rọ̀ kí ló dé tá a lè béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn wáyé tá a fi ń bára wa jà kí ló dé tá a tún jara wa lólè wáyé tá a tún fi ń yanra wa jẹ kí ló dé tá a fún wọn lómìnira tí ò tọ́ sí wọn ṣé ká lajú lẹ̀ kí wọ́n fi jẹ wá kéegun gbogbo ìwọ̀nyí làwọn ọmọ Yorùbá ṣàṣàrò lé lórí pé ọ̀nà àbáyọ kankan ò tún sí mọ́ lẹ́yìn Yorùbá nation kí ni bẹ̀rẹ̀ ìṣòro wa jàre ń bo lẹ́rù Yorùbá ti wọ́ wá gan ìṣòro wa bẹ̀rẹ̀ lọ́dún 1914 ìyẹn 1914 amalgamation ìkópapọ̀ àwọn èèyàn apá àríwá orílẹ̀-èdè yìí pẹ̀lú ti gúúsù kó lè bá rọrùn fún ìbò amúnisìn láti máa darí wa ìgbéyàwó tìpátìkúùkù tí ò mú èso rere jáde àtilẹ̀ láti mọ̀ wípé a kì í ṣe orílẹ̀-èdè gan wá ìta wa ń fọ̀ọ̀sì ara wa léra wa kí ló dé tíran Yorùbá ò ràròjinlẹ̀ náà gbọ́ nǹkan tí Ahmadu Bello sọ fúnra ẹ̀ ó ní the new nation called Nigeria should be an estate of our great grandfather Uthman Dan Fodio. We must ruthlessly prevent a change of power. We use the minorities of the north as willing tools and the south as conquered territory and never allow them to rule over us and never allow them to have control over their future. Ṣé ẹ ti gbọ́ nǹkan tó sọ? Ìyá kìí rò tí kò mọ́ rò sẹ́pẹ̀ Yorùbá wí. Àwọn bàbá wa ti ṣerú àwọn ará òkè ọya. Àwa ń sìnrú lọ́wọ́. Eyín àjàrà táwọn bàbá wa jẹ ó ti wá ń kan àwọn ọmọ. Ó wá dáa kí àrọ́mọdọ́mọ wa ó tún ṣerú àwọn Fúlàní títí ayérayé bí. Ìdí nìyí tá a fi láàfẹ́ restructuring. À ń fẹ́ self-determination tí yóò fààyè gba referendum lọ́jọ́ iwájú láti pinnu orílẹ̀-èdè tuntun Yorùbá nation lọ́dún 1960 tá a lágbo òmìnira àmọ̀pọ̀mì ìyálágbà òmìnira làwa fọkàn sí àmọ̀pọ̀mìnira kọ́ parliamentary system of government náà la fi bẹ̀rẹ̀ ní 1960 lẹ́yìn ẹ̀ la yí sí presidential system láti fààyè gba ìpín sí ìsọ̀rí ipò agbára láti ìgbà náà láti wọ̀rọ̀ ẹ̀bí ẹ̀kún apọ́kọ́jẹun àbùdá dàbùpẹ́ mọ́ wa lọ́wọ́ ohun tí yóò gbé gbogbo Nàìjíríà ńlá rò pé wọ́n ń ṣe àwa ò mọ̀ wípé àwọn ẹ̀yà kan roko sọ́dọ̀ ara wọn ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ oríwu tí ń bọ̀ dẹ̀dẹ̀ ní pé gbogbo ọmọ Yorùbá ẹja fìgbànú kan ṣoṣo sọ̀jà káìrìn pọ́n mọ́ bá kó yọnu bọ́mi ejò wa lẹ́yìn wá ọ̀la gbogbo ọ̀nà l'Awólọ́wọ̀ ń sọ kí gbogbo ìran Yorùbá lè wà níṣọ̀kan ká sì wà lómìnira ìdí ni kójú láì nírú ẹnu láì níyọ̀ ojú gbogbo ayé lórí ìdàgbàsókè tó dé bá ilẹ̀ Yorùbá lásìkò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láì jà rẹ ìró inú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni pé kó wọ́n jà rẹ kó wọ́n kó gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní Delta tí ń bẹ ní Kwara tí ń bẹ ní Kogi mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Oǹdó Èkìtì Ọ̀yọ́ Ògùn àti ìpínlẹ̀ Èkó Yorùbá lógún yẹ bó kó Ọbáfẹ́mi ọmọ Yorùbá náà ló ṣàtakò irú orílẹ̀-èdè wo ni Nàìjíríà orílẹ̀-èdè tí nǹkan ò ti rọgbọ orílẹ̀-èdè tí ní ètò ẹ̀kọ́ ti dún àjórẹ̀yìn orílẹ̀-èdè tí ètò ààbò ìlú ti mẹ́hẹ tí ètò ìlera ti bàjẹ́ kọjá àfẹnusọ níbi tí ìjínigbé ti di lucrative business bí wọ́n ti ń gbowó lọ́wọ́ individual ni wọ́n ń gbowó lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè tá a ti ń dáríji onísùnmọ̀mí dá wọn lọ́lá orílẹ̀-èdè tẹni tó bá béèrè ẹ̀tọ́ ti di terrorist orílẹ̀-èdè tí ọdẹ ti ń pọdẹ jayé orílẹ̀-èdè tí ẹ̀yà kan ti ń jẹ gàba lórí ẹ̀yà kejì orílẹ̀-èdè tí kò ní ètò fáwọn èèyàn tí ń bẹ nínú rẹ̀ orílẹ̀-èdè tí àwọn olórí ò ti fẹ́ràn ọmọ ẹ̀yìn orílẹ̀-èdè tí ọlọ́jọ́ iwájú orílẹ̀-èdè tí ń produce graduate lọ́dọọdún tí ó produce expert orílẹ̀-èdè tí gbogbo ọ̀dọ́bìnrin ti di olóṣòtẹ́ táwọn ọ̀dọ́kùnrin ò níṣẹ́ méjì yóò yahoo lọ orílẹ̀-èdè tí ẹ̀yà kan fálù ẹranko jẹ̀mí èèyàn orílẹ̀-èdè tí ò ní fọkànbalẹ̀ orílẹ̀-èdè tí ò lórúkọ gidi orílẹ̀-èdè tó ń jẹ òwúrọ̀ òtí bá
tàṣálẹ́ orílẹ̀-èdè tí ètò ọrọ̀ ajé ti dẹnu kọlẹ̀ orílẹ̀-èdè tí gbéyàwó ta wà nínú ẹ̀ ò láyọ̀ àfi ìnira lójoojúmọ́ orílẹ̀-èdè tí gbéyàwó ọ̀hún ti díò láti 2014 orílẹ̀-èdè tí ò wọ́ọ̀kì orílẹ̀-èdè tí ò lè wọ́ọ̀kì láéláé mọ̀sánmọ̀sán inú orílẹ̀-èdè yìí ti tán wàsàwàsà lókù ẹran ti tán nu ọbẹ̀ Nàìjíríà eegun lókù tí gbogbo wa ń kan yín mọ́ bẹ́yẹ burúkú ọ̀bá wájú jẹ ẹ̀sẹ̀ já padà lẹ́yìn ẹyẹ burúkú kẹyẹkẹyẹ padà gbẹ́jù kí wá lọ́nà àbáyọ sẹ́mi Àkàndá ti wí tẹ́lẹ̀ pé bàbá bẹ́ẹ̀gùn ilé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni káfílẹ̀ wò sàmì ìbọn lóko àti bẹ́ẹ̀gùn tó jó fọ́gọ́ta ọdún tí ò rówó mú wálé tí ò sì tún lérò lẹ́yìn ọ̀tọ̀ ká parú eégún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ gẹ̀lẹ́dẹ́ ìwò la wá fẹ́ gbé lárugẹ o Yorùbá nation ni Yorùbá nation ilẹ̀ olómìnira Yorùbá ìyẹn ni ilẹ̀ ìní tiwa tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa ṣùgbọ́n tí Fáráò Nàìjíríà ń dí wa lọ́wọ́ nbí tá a ti máa ní ànító àti àníṣẹ́kù nbí tẹ́nì kankan ò ti ní fẹ́ràn jẹ kó àgbẹ̀ kò ní sí wàhálà mọ́ láàrin àgbẹ̀ àti darandaran níbi tá a ti ní dúró oúnjẹ òkè ọya mọ́ kó tó di pa gbòkèlè bí wọn ò kóso Àbújá dé kóso Nasarawa dé kó ẹ̀wà ìrèédé láti nọ́ọ̀tì Yorùbá ò lè jẹun bí wọn ò kátàkó tìmátì dé tí wọn ò kó àlùbọ́sà wá Yorùbá ò lè ṣe bẹ̀ àwọn olówó ilẹ̀ Yorùbá lanú lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tí Dangote fẹ́ra gbogbo ilẹ̀ Yorùbá tán Bọ́lá Ahmed Tinubu òun pín ráìsì kiri lókè ọya iná ń jó wèrè ńlá gọ́tà ìdìdá amúnisìn sọ gbogbo tí mo ní pe ajágbe ní àjàgbé mákè fèrè amúnitòkèlè bọmú gbogbo tí mo ní pògùn dìran lóko díẹ̀ à ń gbé létí odò a sì tún fi tọ́ wé ọwọ́ ọmọ aláṣọ ń wà kísà ọmọ ẹlẹ́ran ń jẹ egun ńlá fi gbà wípé bí ẹ má bá lọ lẹ́mọ́ tí àfi lọ láfẹ̀ tó ní kálukú jókòó lé bàbá rẹ̀ tí kálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀ àmọye èrè tá a jẹ gbogbo ọmọ Yorùbá ń béèrè fún òmìnira à ń béèrè fún ìyapa kúrò nínú Nàìjíríà à ń béèrè fún self determination à ń béèrè fún self autonomous state ìyẹn ò túmọ̀ sí ogun pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmòkòrò pẹ̀lẹ́ kò túmọ̀ sí bíbá ìyàmí ìjà ọ̀rẹ́ Fúlàní ni wá lọ́jọ́kọ́jọ́ ọmọ ìyálà wa pẹ̀lú Yíbò Niger Delta Middle Belt South South ọ̀rẹ́ la máa ṣe jíjẹ́ orílẹ̀-èdè kan papọ̀ ńláwọ̀ ò fẹ́ mọ̀ àìsọ pé kí Gàmbàrí ọmọ sùn rárá fọ́sáàtì mọ́kìrán tiwa àìsọ pé kọ́mọ Yíbò kò lálábà o àpé káwọn Haúsá kò ní sábò àìsọ pé kí Fúlàní ti ń ta màálù wọ́n má tajà ṣùgbọ́n kó mú ẹran rẹ̀ so mọ́lẹ̀ ní o Yorùbá nation is the way forward and there is no going back gbogbo ọmọ Yorùbá ti ń bẹ nílé àtẹ̀yìn tẹ́ wà lẹ́yìn odi ẹjẹ́ àsowọ́pọ̀ ká lè jọ bọ́ kó lóko ìsìnlú ṣé boko odò bí ìgbẹ́ni lórí mélòó odò tó de òrójú kò síbi tá a ti rọ́mọ tálákà tí ó ròde ẹmu ẹjẹ́ apá ìtọ̀pọ̀ kó lè hó ni o kẹ́lẹ́ láǹfààní àti máa bẹ lẹ́wọ̀ bó ṣe wù yé kẹ́lẹ́ láǹfààní àti máa gbé nǹkan rí ṣe ń lé àbẹ́ ti gbàgbé pé ilé lábọ̀ sinmi oko ni ọmọ tó sọ lẹ́nu lọ́fà pé ìyàkọ́ bára Nàìjíríà ni odò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kò pé kí Yorùbá nation má dáa bílé bá dáa kí la tó ń wá roko bílẹ̀ Yorùbá bá dùn èmi là ń ròkè òkun sí àjá pé ìrọ̀rùn oge ni ìrọ̀rùn ẹyẹ ohun tó wà lẹ́mìí Fúlàní ní láti pa gbogbo ìran Yorùbá run láti jogún ilẹ̀ ìní tá a jogún lọ́wọ́ àwọn baba ńlá wa bákan náà ni wọ́n fẹ́ kébi ọ̀pá wá kú o torí ẹ̀ ni wọ́n ṣe ń fi ẹran jẹ oko because ó wà intentional wọ́n fẹ́ kọ́ jẹ́ ọ̀dọ̀ tiwọn ni gbogbo oúnjẹ wọ́n mọ̀ gbà wá tá a bá wá fẹ́ kórí bẹ́ẹ̀ mọ́ o Yorùbá nation nìkan lọ́nà àbáyọ wọ́n bá wá jẹ́ pé bẹ́ẹ̀ lórí then a ní láti mú iṣẹ́ àgbẹ̀ ní ọ̀kúnkúndùn ká pèsè oúnjẹ tá a lè fi bọ́ orílẹ̀-èdè wa ká yàgò fún oúnjẹ tí wọ́n ń kó wá látòkè ọya ẹjẹ́ adáko ká gbin iṣu ká gbin ata ká gbin tòmátò ká gbin ewébẹ̀ ẹjẹ́ agbin pákí ká gbin ànàmọ́ sákùrọ̀ ká sì gbin àgbàdo sí àlùbọ́sà ò lè wù nílé wa nù tá a bá lè dijú mọ́ rí kọ oúnjẹ tí wọ́n ń kó wá fún wa sílẹ̀ láàrin ọ̀sẹ̀ kan péré ẹ rí i pé wọ́n mọ iye wa wọn ò dédé máa fẹ́ràn jẹ wá lóko wọn ò dédé máa fi kú oró pàgbẹ́ sáàlà wọn ò dédé máa fi tipátipá báwọn obìnrin wa lò pọ̀ wọ́n sún wa lẹ́ràn wọ́n fi wa níràn wọ́n ti wá dè wá ní gògóńgò wọn ò dédé sọlẹ̀ Yorùbá dìgbẹ́ wọn ò dédé sọlẹ̀ Yorùbá dìgbó tí wọ́n ti ń kẹran
dátà lójoojúmọ́ wọ́n ń jìyàn gbégbá ransom láti dín agbára wa kù láti sọ wá di atọrọjẹ nílẹ̀ wa àti láti fi wá sábẹ́ ìsìnrú títí ayé àìnípẹ̀kun torí pé bàbá wọn ń bẹ lórí oyè grandson of Ahmadu Bello the great grandson of Uthman Dan Fodio Muhammadu Buhari ikùn létí ìfura lásán kúnni ẹni tọkàn jẹ́ figurehead gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè tí ọ̀rọ̀ Nàìjíríà ọ̀kan lọ́wọ́ tí ògùn lẹ́sẹ̀ lébele ntí kàn ń ṣe lójúmọ́ ní kásùn kájí Nàìjíríà Enterprises kó sùn kó jí kó jẹun kó lóògùn kó sì tún sùn padà ṣé ká lajú lẹ̀ kí wọ́n fi mú èrò wọn sẹ́ni láti gba ilẹ̀ Yorùbá dé ìkórè òkun ṣé kí wọ́n máa wọlé dúnbù wa bí ẹran ni àbẹ́ mọ̀ wípé bí wọ́n bá kù nínú igbó inú ìlú ni wọ́n ń bọ̀ àbí ṣé ká yọ̀ǹda ilẹ̀ wa ni ká máa lọ ṣàtìbó ní Kútọ́nù ìṣekú orúpa nílẹ̀ Yorùbá yẹ kó dópin o ìdẹ́rùbà àwọn àgbẹ̀ nù igbó nílẹ̀ Yorùbá yẹ kó dópin ìjínigbé ilẹ̀ Yorùbá gba ransom ó yẹ kó stop náà o ìdúnkòkò mọ́ni lórí ẹ̀tọ́ wa ó yẹ kó dópin o àjẹ́ pé gbogbo ojúlówó ọmọ ọkọ Yorùbá ló ní ipa pàtàkì láti kó ẹjẹ́ kéde ìyìnrere Yorùbá nation lójoojúmọ́ ẹni tó bá wá ní kò rí bẹ́ẹ̀ ẹjẹ́ béèrè àǹfààní tí wọ́n ti rí jẹ nínú àjọṣepọ̀ Nàìjíríà láti 1960 ẹ jẹ́ ká sí àǹfààní Yorùbá nation ká ṣe é láwẹ́láwẹ́ fún wọn ẹ jẹ́ á jẹ́ kó yé wọn pé gbogbo wọn ló wà important tá a bá ń ṣe ìwọ́de kó jẹ́ ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ká sinmi ìpèsíṣẹ́ fún olóṣèlú àbẹ́gbẹ́ òṣèlú ká sinmi à ń ṣépè tàbí à ń bú àwọn olórí wa ká má sọ̀rọ̀ àlùfàǹsá mọ́ sáwọn ọba aládé wa gbogbo àìsọ̀rọ̀ wọn kò túmọ̀ sí pé wọn ò tì wá lẹ́yìn ká má pè fún ogun mọ́ ká sì má ní lọ́kàn láti bá ìjọba jà ìdí ni pé ohunkóhun tá a bá fẹ́ gbà a nílò ìfọwọ́sí ìjọba Nàìjíríà gbogbo ẹgbẹ́ Yorùbá la nílò lásìkò yìí àtẹgbẹ́ tó ń béèrè fún restructuring àtẹgbẹ́ tó ń béèrè fún self-autonomous state àtẹgbẹ́ tó ń béèrè fún Yorùbá nation ìyẹn outright Yorùbá nation ó ṣeé ṣe kí gbogbo wọ́n parapọ̀ sọ́nà kan lọ́jọ́ iwájú olóṣèlú tí ò tẹ̀lé wa lè yí padà bìrí ọba aládé tí ò sọ̀rọ̀ sókè ó lè padà kó kéde àtìlẹ́yìn àtẹ̀mí àtẹ̀yìn a gbọ́dọ̀ kó ipa tiwa torí gbogbo òdùn bí ìgbẹ́ni lórí nínú òdùn tó di òrójú mo wí bẹ́ẹ̀ kò síbi tá a ti rọ́mọ tálákà yóò dé mú ni o ẹ jẹ́ ká rí Yorùbá nation gẹ́gẹ́ bí pírójẹ́tì tí ò ṣe é mú ní pàjáwìrì ẹ jẹ́ ká rí Yorùbá nation gẹ́gẹ́ bí brand tá a nílò láti introduce sí gbogbo àgbáyé ẹ̀yin ẹ jẹ́ á fi iPhone sí àpẹẹrẹ iPhone 6 ń bẹ iPhone 6i wà iPhone 10 iPhone 11 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá gbé kan jáde wọ́n á ṣàlàyé functions tí ń bẹ nínú ẹ̀ bí wọ́n ṣe package ẹ̀ sí ni ẹni tó ní iPhone 6 yóò ṣe máa lé iPhone 10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tútù a máa yọ obì lápò líle ní yọ fà lápò líle náà ní yọdà nínú ẹ̀kọ́ ọmọlúwàbí la mọ̀ràn Yorùbá sí lọ́jọ́kọ́jọ́ o ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè ló yẹ kó síwájú sísọ ewu tó wà nínú wíwà papọ̀ pẹ̀lú Nàìjíríà àtàǹfààní tó wà nínú Yorùbá nation ìgbésórí ìwọ̀n méjèèjì nígbà gbogbo díẹ̀díẹ̀ àwọn èèyàn mọ̀ yípadà sọ́dọ̀ wa kọ́rọ́rùn ká tó yọmọ inú èkùrọ́ sòróró ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọsẹ́ni ṣe o kọ́rọ́rùn láti yíyàn lọ́kàn padà ó gba sùúrù ó sì gba ọ̀pọ̀ àlàyé ẹ jẹ́ ká fi ilé ẹ̀kọ́ ṣàpẹẹrẹ inú yàrá ìkàwé kan ṣoṣo tí wọ́n ti ń kọ́ ọmọ tó ṣe pò kínní ọmọ tó ṣe pò kejì ńlọmọ tó ṣe pò kẹẹ̀ẹ́dógún àtẹ̀yí tó rúpò kíláàsì wà that means kì í ṣe pé wọ́n ń pè kan sẹ́yìn ẹ̀kọ́ láyé ọ̀tọ̀ oríṣiríṣi ọ̀nà la fi kọ́ akẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ kan ń bẹ wọ́n ní magnet brain bẹ́ẹ̀ bá ti ń kọ́ wọn lọ́wọ́ kan ó ti yé wọn ó ti glue mọ́pọlọ wọn àwọn akẹ́kọ̀ọ́ kan sì wà bẹ́ẹ̀ ti sọ kò yé wọn pẹ̀lú àlàyé ó máa yé wọn yékéyéké bẹ́ẹ̀ làwọn akẹ́kọ̀ọ́ kan ń bẹ bẹ́ẹ̀ ti sọ kò yé wọn ẹ ṣàlàyé síbẹ̀ kò yé wọn náà àfìgbà tẹ́ ẹ bá ṣàkàwé bẹ́ẹ̀ ti sọ yẹn tẹ́ ẹ ṣàlàyé ẹ wá mú àkàwé jáde pé báírò rèé o rúlà rèé o kọ́ǹpù rèé o kọ́ọ̀bù rèé o tábìlì rèé o ṣíbí nìyí o ife ìmumi nìyí ẹ rí i pé gbogbo wọn ni yóò padà fọkàn olùkọ́ wọn balẹ̀ àjẹ́ wípé orílẹ̀-èdè Yorùbá ó nílò ìrànlọ́wọ́ èmi àtẹ̀yìn ohun tí èmi àkàndá gbà wípé ó lè mú iṣẹ́ òmìnira wa yá kánkán ní láti kó àwọn ọmọ Yorùbá tó gbó lẹ́nu bíi déjé lọ tí wọ́n dáńtọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ torí pé akíkanjú kan ò lè dógún sẹ́ bí ọ̀bá sá látìlẹ́yìn fún rédíò station ni ọ̀bá wù wá ká dá
dálẹ̀ kọjá street for Yorùbá Nation Broadcasting bọ̀tì ìjọba Nàìjíríà láíláí wọn ò lè fún wa ní láísẹ̀nsì o. tá a bá wá ń sọ̀rọ̀ nípa rédíò bíi Kudirat rédíò orílẹ̀-èdè wo la fẹ́ gbé sí pírísẹ́ńtà tàbí broadcaster wo ilẹ̀ fẹ́ gbé lọ síbẹ̀ ta ni yóò máa sanwó oṣù fún wọn ta ni yóò máa bójútó wọn ta ni yóò máa ṣàkóso ibẹ̀ sáwọn olóṣèlú ò ní rà wọ́n ọ̀nà wo la fi máa gbọ́ wọn mélòó nínú wọn ni yóò máa gbọ́ wọn sáwọn ìyá aláta náà ó lè gbọ́ wọn sáwọn àgbẹ̀ tí ń roko lọ́wọ́ ó lè gbọ́ wọn ṣé bọ̀dá mẹkáníìkì ó láǹfààní àti gbọ́ wọn bọ̀dá ọlọ́kadà ńkọ́ àti gbogbo oníṣẹ́ ọwọ́ àtàwọn ìyálọ́jà gbogbo bó ni wọ́n ṣe máa gbọ́ wa ṣé lórí rédíò ni àbí lórí fóònù pẹ̀lú dátà ni àbí lọ́nà wo yóò rọrùn fún wa ká má sọ ìdàkejì ṣùgbọ́n a lè ní online TV strictly for Yorùbá Nation tá fi lè máa broadcast lóòrèkóòrè 5 minutes program 10 minutes program ó pọ̀ jù 30 minutes program tí yóò rọrùn fáwọn èèyàn wa láti máa gbọ́ àti láti wò ṣe é mọ̀ wípé púpọ̀ nínú wọn manage data ni ìyànjú lèmi àkàndá ọgbà tí n bá lè rí ìrànlọ́wọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé láti ṣe àgbékalẹ̀ online TV station with ultramodern equipment tí yóò fi mú ọ̀rọ̀ wo àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ sọ onítọ́rọ́ oníkọ́bọ̀ ẹ̀jẹ̀ àjọ ṣe papọ̀ tẹ́ ẹ̀ bá tó ní sọ pé nà láì abígá èyí kàn fẹ́ kówó wa dàsápò ni ṣé ká fi tọ́rọ́ mọ́ kọ́bọ̀ lówó fi do dédé ẹ̀sùn tẹ́rẹ̀ ní ìdìbò omi ìsínpẹ́ lòdù adarọ̀ gidigba kì í ṣe bí àwọn tí ń fowó kíkó jọ búra wọn o ìwọ tó o bá nígbàgbọ́ nínú ìpè mi tó o nípè nínú àkàndá ọ̀rọ̀ Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ tó o sì fẹ́ ṣe fúnra Yorùbá ni o ìwọ tó wù láti fi tó oníranlẹ̀ Yorùbá lọ́wọ́ ìwọ tó mọ̀ wípé lóòótọ́ lèmi àkàndá ní ipa pàtàkì láti kó fún òmìnira Yorùbá jájọ sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 mo sì fi Ọlọ́run búra ohun tí n bá gba owó yín fún náà ni wọ́n fi ṣe o n ò kúkú béèrè ìrànlọ́wọ́ yín kí n tó dá tèmi kékeré kalẹ̀ ṣe tí mo ṣe fúnra Yorùbá tó pọ̀ ju o mo ṣe tán mo fẹ́ fi àkókò mi kalẹ̀ fún ìran mi àti fún generation mi +234 904 851 9362 +234 904 851 9362 ìrànlọ́wọ́ kejì tí à ń fẹ́ ni pé fáǹfààní àwọn èèyàn tí ò ní Android phone tàbí àwọn èèyàn tí ò ní data álbọ̀mù lèyí yóò wà nínú CD ẹnìkan ṣoṣo ló sanwó 5000 copies kí n tó wá edit ẹ̀ mo fi ránṣẹ́ sí factory fún mass dubbing wọ́n ní láéláé wọn ò ní ṣe mass dubbing fún wa àwọn ò lè jẹ́ kí ìjọba location náà yóò bá wọn jà àwọn ò lè jẹ́ kí wọ́n fáìní iléeṣẹ́ àwọn tàbí fi ojú sí iléeṣẹ́ àwọn lára èyí ló jẹ́ kí n wá sáré pè fún ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ gbogbo ọmọ Yorùbá pé a nílò ìrànlọ́wọ́ yín fún nǹkan mẹ́ta a nílò mass dubbing machine a nílò CD printers bẹ́ẹ̀ la ní ìdí owó fún more copies of mass dubbing àti jákẹ́ẹ̀tì láti máa pín fún gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Kogi 165,000 naira ó ní mass dubbing machine tó lè mass dub mẹ́wàá lẹ́ẹ̀kan ṣoṣo méjì irú ẹ̀ ti tó 790,000 naira ó ní printing machine tó lè print 50 at a time tá a bá ti rí ẹyọ kan ìyẹn ó ti tó apá kejì rẹ́kọ̀dù yìí ò ní pẹ́ jáde méjèèjì ló kún fún ìlànà ètò ìdí tá a fi ń béèrè fún Yorùbá Nation ìfàsẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà èròǹgbà Fúlàní lórí ilẹ̀ wa àǹfààní Yorùbá Nation àti ọ̀nà àbáyọ wá sí iye tó kéré jù o bẹ́ẹ̀ ni ò sí iye tó pọ̀ jù ìpàṣẹ òmí ọmọ sọ̀rọ̀ jù ọ̀fẹ́ ni CD yìí kò lówó ná ẹ má rà á ẹ má tà á fẹ́ nìkankan pín fáwọn èèyàn tó rẹ́dì láti máa bá wa play ẹ̀ bóyá nílé oúnjẹ bóyá nílé bábà bóyá nílé ọtí bóyá nílé rédíónìkì tàbí níbi tí wọ́n ti ń ta rẹ́kọ́ọ̀dù orin nínú spíkà tá a bá ń ṣe ìwọ́de ká máa pín bí ẹni tó ń pín flyers nípa bẹ́ẹ̀ à ń tan ìyìn rere Yorùbá Nation káàkiri ilẹ̀ Yorùbá nù lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ bá fẹ́ kún wa lọ́wọ́ lórí ti online TV a standard one mass dubbing àti printing machine àti mass
dubbing of more copies of Yorùbá Nation and the benefits part 1 àti part 2 ẹ kàn sí mi lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. tó o bá wá ní mo sí dákúndábọ̀ mọ́ yọkú o kí ègún àti èpè kó má bàa jẹ́ tìrandíran rẹ. ìdí ni wípé ọ̀pọ̀ ẹrú Fúlàní ọmọ jáde láti discourage èèyàn tó ní lọ́kàn láti ṣe fún wa láti bu omi tútù sí wọn lọ́kàn kó lè bá a bu omi tútù sẹ́mi Àkàndá lọ́kàn. wọn á ní bí ọba ti rí olùrànlọ́wọ́ yóò sinmi ẹnu. wọ́n ti mọ̀ wípé ọ̀nà tí mo gbé gbà yìí yóò frustrate àwọn sísí láwẹ́láwẹ́ àti títò lẹ́sẹẹsẹ. ìdí tá a fi nílò Yorùbá Nation àti ọ̀nà tó rọrùn tí yóò fi tètè bọ́ sí fún wa. Every parent and guardian wants the best for their child's learning and development. That quest for excellence is the exact driving force of D. Titus Ambassadors Group of Schools located at plots 1 and 2, Christopher Titus Street, off Apostle Daniel Fabuda Street, Greenland Estate, Ogombo, Lekki, Ajah, Lagos State. D. Titus Ambassadors Group of Schools offers quality learning programs from playgroup to secondary school. Your worlds will experience fun and shared learning in a safe and dynamic environment. Enrollment into all of our classes has commenced. For inquiries, please call 0913-876-3231 or 0904-743-0645. You can also visit our website www.detitusschools.net. D. Titus Ambassadors Group of Schools, producing the great leaders of tomorrow. ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko àti YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko bọ̀tì fún ọ̀rọ̀ àti ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan strictly on Yorùbá Nation àti ní special YouTube channel Oòduà Nation Yorùbá Iléyá níbẹ̀ láti máa gbọ́ra wa lórí ọ̀rọ̀ Yorùbá Nation. èdè àtàṣà Yorùbá ò ní parẹ́ orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.